èmi ṣe rí bí olóyè Sunday Igboho ṣe surprise Akobi Òṣùpá lórí live video conference call báyìí. Ẹ káàbọ̀ sí DigiNaija television. Ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí. Ẹ like fídíò wa, ẹ máa fi gbogbo èrò ọkàn yín sí kọ́mẹ̀ǹtì kẹ́dẹ̀ máa share fídíò yìí káàkiri. Tẹ́yìn èèyàn bá rántí Akobi Òṣùpá tó ṣe wípé ó máa ń kọrin bíi Saheed Osupa gan-an ni. In fact, Saheed Osupa gan-an fúnra rẹ̀ ń fọ́ fún bàjẹ́bàjẹ́. Ẹ wo ẹ jájọ gbọ́ gbogbo nǹkan tí òun pẹ̀lú olóyè Sunday Igboho sọ lórí live video conference call tí wọ́n jọ ṣe. Àbá o. Ohun gbogbo ẹ̀. Àbá àgbàlagbà. Ọ̀kàrí. Ẹ pè Igboho ṣàbá bá dá mi mi. Arógun má ti di akọni nínú èèyàn òṣàbá bá dá mi mi. Akọni tó yọ ní léwu tó ń gbani sílẹ̀ lójú ogun òun náà ń pè lálágbára. Mo mewé mo mepo mo lóògùn tó ń jẹ. Níwọ̀n bá no ṣe níwájú Ìgbòho. Ojú tó ti rókun tó dẹ̀tún ti rọ́ sàárì. Má bí wé tí ẹ̀ tó ń wò odò etílé. Bàbá ní fàdà fọ́mọ ẹ̀ tó bá bí. Kì í mú nǹkan ogun kó tó lè ṣẹ́rí ogun. Fúnra rọ lọ́hùn ló dẹ̀ ṣe lákọni. Kò dẹ̀ sí lówó tún mi tún téèyàn ṣe. Ìṣesí ẹ̀bí takọni náà ni. Olóríire èèyàn ní Sunday Igboho. Akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ pé Igboho ṣàbá bá dá mi mi. Òṣàbá bá dá mi mi. Ọmọ lámọ̀gbé mú Sunday Igboho. Igboho ṣà owó bàbá dá mi tó ń bà ní ìjàmbá ní rẹ. Kì í sábógun bójógun ẹ̀tọ́. Ẹni ẹ má pẹ́ mi tó bá jógun tí ó tọ́. Èyí lọ́pọ̀ mọ̀ tí wọ́n fi sọ pé kò dáa. Bí ò dá lọ́dọ̀ yín lọ́dọ̀ tí ìwà èèyàn ni. Àbá o. Kábíyèsí ọlọ́run. Ọ̀kàrí. Àbá o. Ọ̀kàrí. Àbá o. Ọ̀kàrí ojú òní tí ọ̀la ilá. Jẹ́pọ̀ sọ mí lẹ́nu púpọ̀ ọ̀gá pé mo ṣe fẹ́ràn Igboho. Ọwọ́ àgbẹ̀. Àwọn àbò ló ń dàsọ pé Sunday ò kọlà. Bẹ̀tà tí bàbá ń jẹ́ ló fẹ́ máa pàlà wọn rẹ́. Ẹ wojú dáadáa sẹ́rẹ̀ pé ò kọlà kọ pélé. Bàbá àgbàbẹ̀ yan bí ìrìn kò ní tẹ́gbẹ́. Ó ti rí iná kó máa padà dàtọ̀rọ̀. Bàbá o, mi ìfẹ́ kó sún pàjábọ́ kọ́ lọ́nba tó bless mi. Àmín. Torí gbogbo ògbàláláyé máa fìfẹ́ hàn mi. Saheed Osupa nú ayé mi kò kéré. Lọ́dọ̀ músíkì ń jẹ́ náírà agbórin ni. Kábíyèsí ọlọ́run. Ẹ wo bàbá mo rí sọ fún jẹ́ bọ́bọ̀ pé ká má máa kí mi mọ́. Òṣùpá nìkan máa bá ń kí. Bí o bá fẹ́ràn mi, mo lè má lè rọ̀nà lọ. Kábíyèsí ọlọ́run. Tọ́lá yẹ bí mi lè rè pé kí ló dé náà. Wọ́n ní kí mo ń jẹ mo yàtọ̀ gan. Wọ́n ní mo ń dá lójú pé mo tún yọkùn fẹ́rẹ́fẹ́. Station